ìlérí ìdàgbàsókè ìlú Èkó tí a ṣe rọ̀ mọ́ òpó ìdàgbàsókè 5 tí a ṣàkọlé rẹ̀ ní theme. Àkọ́kọ́ nínú theme yìí ni T, èyí tí ó dúró fún Traffic Management and Transportation System, tí ó túmọ̀ sí ṣíṣe àmójútó súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ àti ètò ìrìnnà ọkọ̀ tó yanrantí. Láàárín oṣù 9 péré lórí àlééfà, a ó yanjú ọ̀rọ̀ súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ nílùú Èkó. Gbogbo ọ̀nà tó ṣe pé bí wọ́n bá lè dí pẹ́rẹ́, gbogbo Èkó ni yóò di gágá. A ó ṣe àmójútó wọn ní wàràǹṣesà kí gbogbo àwa ará ìlú Èkó lè bọ́ lọ́wọ́ súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. A ó ṣe àgbékalẹ̀ gbáǹkọ́gbè ètò ìrìnnà ìgbàlódé tí ó sẹ́lẹ́gbẹ́ níbikíbi, èyí tí yóò mú kí ètò ìrìnnà ojú pópó, lórí omi àti ti reluwé máa ṣiṣẹ́ ní sísẹ̀ǹtẹ̀lé. Gbogbo ọ̀nà jágajàga tí ń bọkọ̀ jẹ́ tó ń dẹ́rù bá wakọ̀ yóò di títúnṣe. A ó sì ṣe àfikún àwọn ohun amáyédẹrùn ní gbogbo ọ̀nà wa kí àwọn ọ̀nà wa lè fẹ̀ kó sì lè gba ọkọ̀ sí dáradára. Fún àwa tá a gbádùn wíwọkọ̀ ojú omi, ìjọba BOS yóò rí pé ètò kálọ-kábọ̀ lórí omi pójú òṣùwọ̀n. A ó parí Blue Rail Line, bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí Red Rail Line pẹ̀lú àjọṣepọ̀ ìjọba àpapọ̀. Àkóbá ní súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ jẹ́ fún ọrọ̀ ajé ìlú Èkó. Torí èyí, a ti lànà àti mú àwọn ará Èkó kúrò nínú ìdààmú súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. A ò ní jẹ́ kí ọkọ̀ tirẹ́là ó gorí àwọn afárá wa mọ́. A ó sì rí wípé a dẹ́kun fífi àkókò ṣòfò torí ọ̀nà tó dí gágá. Ọ̀kan gbòógì nínú àwọn òpó ìdàgbàsókè 5 wa náà ni H, tí ó dúró fún Health and Environment, èyí tí ó túmọ̀ sí ètò ìlera àti ètò àyíká. Yorùbá bọ̀ wọ́n ní ìlera lọ́rọ̀. Ètò ìlera wa ò kálékáko. Gbogbo ará ìlú pátá ni yóò jẹ àǹfààní ètò ìlera mádàndófò wa, èyí tí ó rọrùn fún gbogbo kó wá tówó rẹ̀ ò sì gani lára. Gbogbo àwọn ohun èlò àti irinṣẹ́ fún ìtọ́jú àti ìwòsàn tó péye láwọn ilé ìwòsàn wa pátá la ó ṣe àfikún rẹ̀ ní gbogbo àwọn ilé ìwòsàn wa, yálà maternity, general tàbí ilé ìwòsàn specialist. Èròǹgbà wa ni láti rí i dájú wípé gbogbo àyíká ìlú Èkó wà ní ìmọ́tótó nípa ṣíṣe àgbékalẹ̀ ètò gbígbá àti dídà ìdọ̀tí nù ní ìlànà tó tọ́ jùlọ ní ibi gbogbo nílùú Èkó. Ètò dàdọ̀tí nù kó o gbowó jẹ́ ọ̀kan lára ètò wa fún ìlú Èkó. Lásìkò tiwa, ẹni tó bá da ìdọ̀tí nù ní ìlànà tó tọ́ tí ó sì ṣa ìdọ̀tí tí ó wúlò bí ike kúrò fún àtúnlò tí olóyìnbó ń pè ní recycling yóò gba ẹ̀bùn owó. Èyí wà láti ṣe ìwúrí àti láti rí i dájú wípé gbogbo wa ń da ìdọ̀tí nù lọ́nà tó tọ́ nílùú Èkó. Àkọ́kọ́ nínú òpó 5 ìdàgbàsókè wa, ìyẹn theme, dúró fún Education and Technology, èyí tí ó túmọ̀ sí ètò ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀rọ. Ẹ̀kọ́ tó yè kooro ṣe pàtàkì fún ìdàgbàsókè ìlú. Àdásì tí a sì fẹ́ lò ní láti rí i dájú wípé ará Èkó ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ tó yè kooro ní gbogbo ilé ẹ̀kọ́ ìjọba nílùú Èkó, ní pàtàkì jùlọ ní gbogbo ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Èyí ni láti rí i dájú pé ìgbéga Èkó wáyé pẹ̀lú ìmọ̀ àtòye. Gbogbo ohun ètò ẹ̀kọ́ tó dẹnukọlẹ̀ àti gbogbo ilé ẹ̀kọ́ tó ti bàjẹ́ ni yóò di títúnṣe. A ó sì rí wípé àwọn ilé ẹ̀kọ́ wa dára fún akẹ́kọ̀ọ́ láti kọ́ ẹ̀kọ́ tó yanrantí. Gbogbo olùkọ́ pátá la ó ṣe ohun amóríyá fún. Láti ìgbàdégbà, àwọn olùkọ́ wa ó máa lọ fún kíkọ́ àti mímọ̀ síwájú sí i láti rí i dájú wípé ìmọ̀ wọn wà ní ìbámu pẹ̀lú kíkọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ wa nílànà ẹ̀kọ́ tìgbàlódé. A ó kún ará ìlú tó nífẹ̀ẹ́ sí ètò ìmọ̀ ẹ̀rọ amáyédẹrùn lẹ́yìn àti láti ṣe àrídájú wípé àwọn ọmọ wa náà ń kópa pàtàkì, wọ́n sì ń dá sí ìjíròrò lórí ìmọ̀ ẹ̀rọ òde òní. M tí ó wà nínú theme òpó ìdàgbàsókè 5 wa túmọ̀ sí Making Lagos a 21st Century Economy, tí ó túmọ̀ sí sísọ ìpínlẹ̀ Èkó di tọlọ́rọ̀ ajé ìgbàlódé. Ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó ṣe kókó. Àwọn iléeṣẹ́ aládàáni la rí gẹ́gẹ́ bí agbátẹrù tó ń gbé ọrọ̀ ajé Èkó dé ibi gíga tó sì ń búrẹ́kẹ́ sí i. Ní gbogbo ọ̀nà ni ìjọba BOS fi ṣetán láti ran àwọn iléeṣẹ́ aládàáni lọ́wọ́ nípa pípèsè àti ṣíṣe àwọn ohun amáyédẹrùn tí yóò mú iṣẹ́ àtòwò rọrùn fún wọn kí iṣẹ́ òwò wọn lè máa gbèrú sí i. A ó rí wípé àwọn oníléeṣẹ́ aládàáni ń jàǹfààní iṣẹ́ àti ojúṣe ìjọba. Èyí ni láti rí i dájú wípé ó rọrùn fún gbogbo oníṣẹ́ aládàáni láti ṣòwò jèrè nílùú Èkó. Ìdàgbàsókè ọrọ̀ ajé ìlú Èkó nílò iná ọba àti ètò ilé gbígbé tó dára. Ìjọba BOS ò sì ní fi ọwọ́ yẹpẹrẹ mú un. Ìkejì nínú òpó ìdàgbàsókè 5 wa theme dúró fún Entertainment and Tourism, tí ó túmọ̀ sí ètò ìdánilárayá, ohun ìgbafẹ́. Láìsí àríyànjiyàn, ìlú Èkó jẹ́ ọ̀kan gbòógì nínú ká ṣàríyá. Bẹ́ẹ̀, Èkó ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn nínú àṣà àti ìṣe.
ìjọba BOS ti ṣetán láti rí i dájú wípé a fi ìdánilárayá àti ìrìn àjò ìgbafẹ́ kún ọrọ̀ ajé wa lẹ́yìn kí ọrọ̀ ajé wa ó lè túbọ̀ gbèrú sí i. A ó gbárùkù ti àwọn ohun àṣà àti gbogbo àwọn nǹkan àjogúnbá wa dáadáa pẹ̀lú àwọn nǹkan mèremère tó buyì kún wa. Gbogbo àwọn ayẹyẹ àṣà wa pátá bí ayẹyẹ Ẹ̀yọ̀ ni a máa ṣètò fífi wọ́n sí ètò ìgbàdégbà, a ó sì máa mú wọn lókùnkúndùn. Ìjọba wa ó máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ aládàáni tó ń fi iṣẹ́ aré, iṣẹ́ oge àbí orin ṣe iṣẹ́ ṣe láti rí i dájú wípé à ń pèsè àwọn ohun amúṣẹ́yá fún wọn nílùú Èkó àti wípé ẹnikẹ́ni tó fẹ́ máa ṣe ohun kan tàbí èkejì nínú iṣẹ́ aré, iṣẹ́ oge àbí orin yóò rí ibi ṣiṣẹ́ wọn nírọ̀rùn nípínlẹ̀ Èkó. Eré ìdárayá ní gbogbo àyíká àti agbègbè ìlú Èkó wa ò ní mẹ́hẹ rárá. A ó rí wípé ìjọba wa ń ṣe àfihàn ẹ̀bùn àti tálẹ́ǹtì tí ìlú Èkó ní nílé lóko fún gbogbo àgbáńlá ayé. Ìlú Èkó ìgbàlódé tí gbogbo wa ní ọrọ̀ ajé Èkó tó ń lọ déédé ló lè ṣe é. Tẹkinọ́lọ́jì ni ó ṣagbátẹrù ẹ̀.